Sáré fẹsẹ̀ kan délé bàbá tó bí ẹ ìwọ ọlọ́mọ Ìjẹ̀bú Àgọ́ Ìwòye ọmọ alágẹmọ mẹ́rìndínlógún nílé bàbá ẹ ọmọ olówó joyè méjì pọ̀ tún retí keje ọmọ òsì lóye joyè ọmọ àjòyè kó yewu níjẹ ó jẹ gbogbo oyè tán ó tó ṣe ìwájẹ gbèsè ọmọ adásọwọlé ní òyìnbó nílé bàbá rẹ ọmọ bàtà bútú àlejò ti sọ nílé dàrú ọmọ olóbì kan wọ̀wọ̀ tìrì wọ̀ nílé bàbá rẹ̀ ọmọ olóbì kan wọ̀wọ̀ tìrì wọ̀ nílé bàbá rẹ̀ èyí tó fẹ́ tẹ̀ ní àwòṣẹ́rú ni èyí tó fẹ́ tẹ̀ ní àwòṣẹ́rú oníṣẹ́ ọmọ balógun dòdò dáwà ọmọ olówó ńlá ọmọ aníhùn tó yìnbó ní tí bá ní kí máa kì í yẹ lọ Adékúnlé lẹ̀ aṣù long life and prosperity fún bàbá ìbejì ní ọjọ́ ìgbàdé kúlẹ̀ Abdulrahman ọlá.